apá kẹfà yẹn ni ẹ ó ti rí ohun tó ṣẹlẹ̀ sí Tolúlàṣẹ àti ibi tí ọ̀rọ̀ onípòpó yọrí sí àti ọ̀rọ̀ Alphabet Odùduwà pẹ̀lú kábíyèsí Ọọ̀ni Arẹ́gbẹ́ṣọlá Ọwábòkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú fọ́nrán yìí. Bien, donc c'est avec beaucoup de douleur que nous avons eu l'événement et dans cette douleur, nous avons senti que nous n'étions pas seuls. Pẹ̀lú ìbànújẹ́ làwọn fi gbogbo nǹkan yẹn tó ṣẹlẹ̀ sáwọn. Àmọ́ àwọn á rí i pé ìbànújẹ́ táwọn náà gan kì í ṣe báwọn nìkan nínú ẹ̀ bàjẹ́, àwọn tó ráwọn èèyàn kò tún gbé àwọn lẹ́yìn bí irú wa tí àwa kí àwọn lẹ́yìn pé kíní yẹn á rí i pé ọkà gbogbo wa lára. Nous avons senti que nous étions soutenus. Et la preuve, c'est ce que nous voyons aujourd'hui, votre présence ici au palais. Cette présence qui nous réconforte. Et nous vous en remercions très sincèrement. Ní ibẹ̀ làwọn ti mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn láwọn èèyàn tó wá bá àwọn kẹ́dùn eléyìí tí a ṣe ó fún àwọn ní agbára, ó fún ní agbára, ó fún ní agbára, ó fún àwọn ní èrò tó jẹ́ pé káwọn fi lè tẹ̀síwájú nínú àṣeyọrí. Donc, ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ rí i pé ajagun agbìyànjú a ṣe òfin tó wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá, a ṣe òfin wípé gbogbo ọba tó bá máa jẹ ní ààfin mẹ́ta yẹn o wọ́n bẹ̀rẹ̀ ìpèbí láti Nàìjíríà, láti Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìpèbí ní Ifẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìpèbí wọ́n dé gbé ìpèbí wọn lọ sọ́dọ̀ Ọ̀ràngún-Lélà, wọ́n gbé ìpèbí wọn lọ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́, wọ́n dọ̀dọ̀ Alára, wọ́n dọ̀dọ̀ Ajérò, wọ́n ní àwọn ènìyàn tó yẹ kán rìn kó tó di pé wọ́n gbé àwọn ẹni tó bá fẹ́ jẹ ọba láàfin mẹ́ta yìí àfin mẹ́rin yìí kó tó di pé wọ́n gbé sí orí ìtẹ́. Nínú ìrìn àjò yìí la máa ti mọ̀ pé ẹni yìí Yorùbá ni kì í ṣe Yorùbá. Ẹni tó bá jẹ́ pé ìran kejì tó fẹ́ gba ààfin yìí ààfin wọ̀nyí wọn ò ní fẹ́ ṣe ìrìn àjò yẹn torí káṣí wọn má bàa tú. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti gbà kófin yìí kó múlẹ̀ ta ṣe lórí ti onípòpó tán fẹ́ jẹ láìpẹ́ yìí, tí a ṣe lórí ti àwọn ọba míì bẹ́ẹ̀, ẹ máa rí pé ó máa di àṣà fáwọn ọba ńláńlá wa, fáwọn ààfin ńláńlá wa yẹn pé tó máa bẹ̀rẹ̀ pè bí wọn láti Nàìjíríà kí ó lè gúnrégé, kí àwọn aráàta má bàa gbà lọ́jọ́ wájú bí kíni àwọn aráàta ṣe tán láti gba gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì. Àwọn là ń pè ní aráàta àwọn tí wọn ò nífẹ̀ẹ́ àwa káàárọ̀ òjìrì. Ẹ kí á tẹ̀síwájú kí á wo fọ́nrán yìí. Fọ́nrán tí ẹ wò yìí ẹ máa wò pé ibo la tún já sí. Mo ní kí a sọ ohun tó ṣẹlẹ̀. Ibi tí tẹ bá rántí nínú ọ̀rọ̀ tí a sọ sẹ́yìn, ẹ máa rí wípé ìrìn tá a rìn láti lọ jagun fún ààfin onípòpó láti lọ gba ààfin yẹn sílẹ̀. Owó tí a ń retí bàbá wa tó fẹ́ fún wa ní nǹkan ká fi lọ ṣe, wọ́n ṣèlérí. Àmọ́ ìgbà tí ìlérí yìí débi tí a ò ní lè dúró kí appointment àdéhùn tí a gbà pẹ̀lú Mayor Grand Popo kó má bàa yẹ̀, èmi láti fi Ifẹ̀ sílẹ̀ láti sáré lọ sí ilẹ̀ olómìnira Benin. Ibi tí a wà yìí ilé tí ọmọ yín ń kọ́ sí ilẹ̀ olómìnira Benin ni ẹ̀ ń wò yìí. Ibi tá a kọ́ ilé ìdè nǹkan méjì ló ṣẹlẹ̀ sí wa nínú ìrìn àjò ọ̀rọ̀ lọ́balọ́ba àti ìlọsíwájú ilẹ̀ káàárọ̀ òjìrì nípa ibi tí a fi hàn yìí. Tẹ́ bá wò ẹ máa rí pé à ń gbẹ́ kànga bíi kànga là ń gbẹ́ làǹdà gravel sí irú àwọn ìkòtò ńlá láti ẹ̀ ń wò yìí. Àṣẹ sí bíbá yìí ó tó bí 40 ní gbogbo ibi tí àwọn erin bá wà, nítorí pé ẹ bá wò ẹ máa rí pé etí omi ni ibẹ̀. Ìntàí fi hàn wá ní pé pẹ̀lú gbogbo owó tá a ná síbí tá a gbé ilé yìí dé ibì kan láti fi parí ilé yìí, owó ẹ̀ òun la lò láti fi lọ jagun fún onípòpó léyìí tí a ò rí gbà títí àwọn nǹkan míì tún ṣẹlẹ̀. A tún máa wo fídíò mi nípa nǹkan míì tún ṣẹlẹ̀. Bọ̀ akẹ́kọ̀ọ́ afẹ́kẹ́ mọ̀ ló fàtàrí gbé fídíò yìí wọlé. Nígbà tí a gbé lè débi tá a máa gbé dé láti fi ṣe wọ Linted, owó yẹn la fi lọ jagun yìí tí a wá rí gbà mọ́ gẹ́gẹ́ bí mo sọ sẹ́yìn ní ẹ̀kan. Àtiraka, ajẹgbèsè lóríṣiríṣi,
ní èyí tó yẹ pé iṣẹ́ tí kì í ṣe pé iṣẹ́ tó yẹ kí èèyàn kan ṣe, iṣẹ́ tó yẹ kí àwọn èèyàn kí wọ́n tìyàn lẹ́yìn ni tí a ò dẹ̀ rí, a sì gbọ́dọ̀ ṣe ojú gbọ́dọ̀ tì wá ní ilẹ̀ káàrọ̀ oòjíire. Wọn gbọ́dọ̀ gba ààfin ní pópó. Gbogbo àwọn bá wa tí wọ́n rìnrìn àjò yìí wọ́n rò wípé bàbá wa tí ó yẹ kó fún wa lówó ti fún mi ní owó ni, bóyá mi ò fi hàn wọ́n àbí mi jẹ́ kí wọ́n mọ̀. A máa ń wò pé ó ṣe máa jẹ́ pé èmi ọmọdé báyìí ni mo wá kó owó ara mi fi máa fún àwọn ọba lówó epo, owó hòtẹ́ẹ̀lì, owó oúnjẹ fúnjọ́ mẹ́ta. Ẹ rí pé ó tó ìfurasí lóòótọ́. Látara ìrìnàjò tá a rìn yìí, nínú àwọn ọba wọ̀nyí máa ń wù títí di ọ̀la ní èyí tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tá a lọ sí ọ̀dọ̀ bàbá wa, bàbá jẹ́ kó mọ̀ wípé àwọn tí fún wa ní ìkankan. Kí ni nǹkan kejì tó ṣẹlẹ̀ nípa ibi tí ẹ ń wò yìí? Tẹ́ bá wò ẹ máa rí pé owó ta ló ṣe rẹpẹtẹ yìí. Ẹ máa ti wò ẹ máa rí tó ṣẹlẹ̀ ní bíbá yìí pé kí wọ́n máa kọ́lé sí orí omi. Níkẹyìn, ǹjẹ́ mọ̀ pé ìjọba olómìnira Benin wọ́n múra láti gba ibíbà yìí lọ́wọ́ ọmọ yín. Kí ló fà á? Nítorí pé mo ń jà fún ilẹ̀ káàrọ̀ oòjíire. Bẹ́ẹ̀ sì ni àwọn ìwé tí ìjọba ò fi lè gba ilẹ̀ yìí ó ń bẹ. Ìwé kan oṣù ni kò sí. Tá bá máa fi àwọn ìwé hàn yìí, ó lọ sórí ìwé 30 tó jẹ́ ìwé ilẹ̀. Ẹ bá wò ẹ máa rí pé àwọn ọkọ̀ ńlá, àwọn ọkọ̀ ojú omi ńlá ló ń gbégbá bí inú odò Ọ̀sà níbi ẹgbẹ́ odò Ọ̀sà ní Ọ̀sà ni à ń ṣe yìí sí. Kò ṣe bí fún nǹkan míì nítorí pé ibi ni Ọ̀yábí Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàrọ̀ oòjíire tó jẹ́ baba ńlá àti èmi tó jagun lọ sí Ọ̀yọ́ tí ó gba Aláàfin lẹ̀ ní ọwọ́ Baṣọ̀run Gáà. Ibi tó gbà fi lọ sí òdì kejì omi ní ló fà á tí a fi gbé sí ibẹ̀ náà ni ó jẹ́ ìtàn álífábẹ́ẹ̀tì Odùduwà. Ibi tí wá di ibi tí ìjọba fẹ́ gbà. Aláti gba ibi padà lọ́wọ́ ìjọba, a máa ná owó ni láti pe ẹjọ́ lóṣìíríṣìí. Ta ló fẹ́ ná bára yìí fẹ́ ṣe? Ẹ rí pé ó lágbára. Akọ̀fínlẹ̀ àyà sí bíbá yìí ni kí ẹ fi mọ̀ wípé oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí wa lórí pé à ń jà fún ilẹ̀ káàrọ̀ oòjíire. Tá a rí yàn kan ní ilé tó máa ṣe ìrànlọ́wọ́. A dárò ìdó síbí, a tẹ̀síwájú ohun tí a fi hàn yín nípa ibi tí a bá iṣẹ́ dé àtàwọn nǹkan míì tí ó ṣẹlẹ̀ nígbà tí a ń gbìyànjú láti wá sin owó yìí láti fi san àwọn gbèsè tí yàn jẹ àti láti fi ṣe ohun tí yẹ kí yàn ṣe títí di èyí láti 2002 láti year 2000 2001 títí di èní. Tẹ́ bá rí bíbá ìṣeré ó ti di igbó kìjikìji tí a ò lè padà síbẹ̀ mọ́ tí kò rẹ̀ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí kọ́ láti fi hàn wá, akọ̀jẹ́ kí ẹ mọ àwọn challenges, àwọn ìdojúkọ. A fẹ́ kí ẹ mọ àwọn ìdojúkọ tí a rí nínú ìrìn àjò yìí pé kò rọrùn. Olódùmarè kó jẹ́ kó rọrùn fún wa nílẹ̀ káàrọ̀ oòjíire. Iṣẹ́ pọ̀ tó yẹ kí a ṣe ṣùgbọ́n kò sí agbára. A ó tẹ̀síwájú nípa àwọn nǹkan tí a fẹ́ fi hàn wá. Kí a gbọ́ díẹ̀ látẹnu Olúmídé. Ṣé ẹ ti wá rí dájúdájú báyìí wípé ṣíṣe àwárí ààfin onípópó kì í ṣe àdáṣe Tolúlàṣẹ. Ìgbà tí mo rí gbogbo iṣẹ́ takuntakun tí olóyè Tolúlàṣẹ ṣe fún wa nílẹ̀ Yorùbá, mo wá béèrè wípé pẹ̀lú gbogbo àwọn ìrìn àjò yìí, àwọn wo ló ń fi owó ṣèrànlọ́wọ́ fún yín gan ká lè dúpẹ́ lọ́wọ́ wọn. Nítorí mo mọ̀ wípé láìsí àní-àní owó kékeré kọ́ ni yóò lọ sí i láti ọdún pípẹ́ díẹ̀ sẹ́yìn tó ti ń bá a bọ̀. Ká tó kọ lẹ́tà, ká tó tẹkọ̀ létí, lílọ bíbọ̀ ìrìn àjò láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè Benin Republic, ká tó tọ́jú ìyàwó àtọmọ tá a fi sílẹ̀ sílé. Èsì tó fún mi ni wípé lẹ́yìn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, kò tó sẹ́nì kejì wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àyàfi tá a bá rí ẹni tí ó sì kejì wọn lásìkò yìí. Mo ní mi ò gbàgbọ́ nítorí ó jọ mí lójú. Ó wá ní tó bá rí bẹ́ẹ̀ kí n na nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sáfẹ́fẹ́ wípé ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun ti fún òun lówó rí lórí ètò yìí kó pè kó sọ fún mi. Ó dáa. Ọgbọ́n wo wá lẹ̀ ń dá sí i
ó ní iṣẹ́ gbẹ́nàgbẹ́nà lòun ń ṣe, iṣẹ́ káfíń kápá tó oníṣẹ́ náà ló fi ń gbéra. Ẹ wo iṣẹ́ àṣelàágùn tí ọmọkùnrin yìí ń ṣe tó fi ń sin gbogbo wa, ṣùgbọ́n ẹ rí bó ṣe ń dá a sí. Kódà ó ní ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ lòun máa ń gbé nǹkan èlò nínú ilé òun tà láti fi rìnrìn àjò tó bá bọ́ sí pàjáwìrì. Ẹ gbọ́, ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ká má wàá rí olówó kan láti fowó ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Ẹ jọ̀ọ́, yìnyínyìnyín kẹ́ni lè ṣe míì ó jàre. Tá a bá wá rẹ́ni tó bá fẹ́ ṣe bí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, ẹ dákun ẹ pè mí. Ẹ dákun, iṣẹ́ sì kù fún ọmọkùnrin yìí láti ṣe o. Ẹ̀yin olówó ilẹ̀ yìí, ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè tó ti kẹ́, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè ti ní kẹ́ ẹ rọ́wọ́ họ rí, ẹ dìde ìrànwọ́ o. Ọ̀rọ̀ lónìí, ìtàn lọ́la mà ní. Ipa tí ambassadọ Olúṣẹ́gun Olúṣọlá kó nínú ìrìn àjò yìí ó mà ti di tán, kò mà ní parẹ́ láíláí. Kẹ́lẹ́dùmarè kó dákun dábọ̀ kó bá wa dẹlẹ̀ fún èèyàn re, kó tẹ́ bàbá yìí sáfẹ́fẹ́ re. Bàbá yìí gbìyànjú púpọ̀, bí ò tiẹ̀ náwó ó nára, ó lásìkò, àtàwọn èèyàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọkùnrin yìí, èyí òun olóyè Tolúlàṣẹ, akíkanjú ènìyàn ló jẹ́. Bó ṣe ń kópa lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí, bẹ́ẹ̀ ló ń ṣe ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi. Gbogbo wa ni a ti rí àwọn nǹkan tó yẹ ká rí sí ẹ̀yìn. Nígbàtí a ti wá jagun tá ti gba ààfin yìí, tí àwọn ìjọba àti àwọn aráàlú ti ní pé àwọn aṣíbúṣe káwọn ṣe, owó tí wọ́n ń retí, mo padà wá sí Nàìjíríà, mo padà wá sí Ifẹ̀. Mo padà wá sí Ifẹ̀, mo lò ọ̀sẹ̀ mẹ́ta. Lẹ́yìn tí mo ti lò ọ̀sẹ̀ mẹ́ta ó lé kan, mo ti lò ọ̀sẹ̀ mẹ́ta míì, mo tún padà sílẹ̀ lómìnira Benin, mi ní ọ̀fẹ́ láti rí bàbá. Lẹ́yìn yẹn àwọn ìrìn àjò kan wá wáyé láàrin bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá pẹ̀lú àwọn bàbá nílẹ̀ Benin. A ṣe àlàyé, a jábọ̀ bí a ṣe ṣe tàti gba ààfin onípòpò kalẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ gbà. Bàbá ní àwọn máa fún wa nìkan, àwọn tí ì fún wa, àwọn máa ṣe máa fún wa tá bá ti lọ náà kí n padà wá. Na padà sí ilẹ̀ olómìnira Benin, bá ti máa padà mo lò ọ̀sẹ̀ 6 gbáko ní Ifẹ̀ sí Iléṣà. A lè rí bàbá láti ara àwọn tí wọ́n jẹ́ akọ̀wé àbí àwọn tó yẹ kán jẹ́ kí bàbá rí wa. A rí bàbá. À ń lọ láàrin Iléṣà sí Ifẹ̀ fún ọ̀sẹ̀ 6. Nínú ẹ̀ ni mọ́tò wa ti bàjẹ́. Èyí tẹ́ ń wò yìí, ẹ́ńjìnì mọ́tò yẹn knock. Ẹ bá ti rí, ẹ máa rí bí ṣe ń ṣe ìfín, ẹ̀yẹ káwọ́ bó ìṣẹ̀lẹ̀ ní àtibẹ̀. Nígbàtí débi tó máa dé tí mọ́tò rí lọ, mo láti kó ní Ifẹ̀, kò sí tí mi ò sọ, kò sí ọ̀nà láti ìforí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà ní tí ò dá. Agbègbè kan la wà ní Ifẹ̀ tí èyí ti ṣẹlẹ̀ sí mọ́tò yìí. Látara pé à ń lọ, à ń bọ̀ láti ilẹ̀ lómìnira Benin, Port Novo, pẹ̀lú mọ́tò yìí kan náà sí Ifẹ̀ láti rí bàbá, láti fi lè ṣe àlàyé fún lẹ́kùnrẹ́rẹ́, láti fi lè béèrè fún àdéhùn tí wọ́n ṣe. Níkẹyìn, àwọ̀ mọ́tò yìí padà sí Èkó. Kábíyèsí ọwọ́ Ajérò ní ìpínlẹ̀ Èkìtì, àwọn ni wọ́n bá a dá sí láti wò pé bóyá àti rí bàbá kò bọ́ sí, àwọn tá ń wí yóò jẹ́ kó bọ́ sí. Bẹ́ẹ̀ sì ni wọ́n fún wa lówó, Ajérò wọ́n fún wa lówó tàbí tó mọ́tò yìí padà sí ìpínlẹ̀ Èkó ló fi wà ń bẹ̀ láti fi ẹsẹ̀ rìn lọ sí Port Novo. Mo láti kúrò ní Ifẹ̀, kò sí ohun tí mi ò sọ, kò sí ọ̀nà láti ìforí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà ní èyí tí ò dá. Ẹ jọ̀ọ́, ṣé ogun tí a jà yìí ṣé kìí ṣogun tó yẹ ká jà ni? Ṣé kò ṣogun tó yẹ ká jà ni? Àjà ní àjàyè, ṣé kò yẹ kí owó ta tẹ̀ ná? Ẹyẹ ká tẹ̀ wo ibo ní tó láti rí owó tí ó ná. Ẹ wo ilé tí mo pàtì ní àsìkò yẹn lọ́hùn, ẹyẹ ká wo
ilé tí mo pati tí mo fi owó tó yẹ kí n fi parí ilé yẹn tí mo fi lọ ṣe láti fi jà fún ààfin ní pópó. Ẹ̀yin ẹ wò ilé tí ẹ ń wò yìí nísìn látara pé mo ń jà fún ilẹ̀ káàrọ̀ òjìire ìjọba tí náà fẹ́ gba ilẹ̀ yẹn mo láti jà fún ilẹ̀ yẹn kí n wá owó kí n jà fún ilẹ̀ yẹn. Ilẹ̀ tí mo ṣe tí mo gba ìwé àwọn ìwé ilẹ̀ yẹn ní kẹ́ máa wò lójú àwòmáwòrán yìí ẹ máa rí pé ìwé ilẹ̀ ní kọ̀ọ̀kan ó lọ sórí 30 copy gbogbo ẹ̀ náà ọwọ́ ìjọba láti gba ọgbẹ̀ ẹ̀ náà fẹ́ gba ilẹ̀ yìí ní ọwọ́ mi nítorí kí n tó kí mo ń jà fún ilẹ̀ káàrọ̀ òjìire. Ọ̀tọ̀ ni owó tí a jẹ tó mú mi sáwá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo wà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ti ń lo oṣù mẹ́rin nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀tọ̀ nìyẹn o ká tẹ̀síwájú ẹ̀tọ́ sí pé bóyá a fi owó fi ṣe nǹkan tí wọn ò dẹ̀ fún wa mọ́ tá gbà fún Ọlọ́run nígbà tí mọ́tò bàjẹ́ kábíyèsí Ajérò bàbá wa kábíyèsí Ajérò ní ìpínlẹ̀ Èkìtì àwọn náà fún mi ní owó tí mo fi tó mọ́tò yìí padà sí Èkó tapátì sí Èkó tí mo fi ẹsẹ̀ lọ sí ilẹ̀ olómìnira Benin. Mo yẹ gbàgbé nípa pé mo wá ń sin owó yìí ní ààfin Ọ̀ọ̀nìrìṣà nìyẹn títí pẹ̀lú tó àsìkò tí a ń gbé alphabet Oòduà lárugẹ tẹ́ bá wò ẹ máa rí pé a ṣe graduation ceremony a fún àwọn tó kọ́ ẹ̀kọ́ alphabet Oòduà ní ìwé ẹ̀rí. Ọ̀dọ̀ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà láwà yìí. On the 11th of February. 17th of February. 11th of February. 17th of February. No, it's 17. Àwọn state èmi lè mi sọ fún pé Ọ̀ṣun state government lọ ẹgbẹ́ yẹn. Ìṣẹ̀lẹ̀ míì tún ní ó fà tá fi gbé fídíò yìí wọlé tí ẹ bá wo ibi tá a wà yẹn máa rí pé à ń ṣe ìfini fáwọn tó ń gba ìwé ẹ̀rí àwọn tó kọ́ ẹ̀kọ́ alphabet Oòduà. Ìwé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n gbà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Oòduà Hall láti ṣe ẹ máa rí pé àṣẹ kúrò ní ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni ni nínú fọ́nrán tí ẹ wò kọjá a ṣe níbí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tá à ń wí òye tó lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ṣe kọ́kọ́ fún wa wọ́n fún wa kankan. Ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa kábíyèsí Ọọ̀ni ta mú ìwé lọ fún bẹ́ẹ̀ náà ni bákan náà ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n a gbọ́ pé wọ́n fún àwọn iléèwé tí wọ́n ṣe tí a ti ṣe kíní ní ọ̀dọ̀ wọn léyìí tó yẹ pé a sanwó ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló kó kalẹ̀ tàbí sanwó hall tàbí ṣe gbogbo nǹkan. Chief Tolúlàṣẹ from Benin Republic Ajásẹ Port Novo. Well, jẹ́ ń sọ Yorùbá ló sọ. Kò tẹ̀sẹ̀ tó mọ̀ pé púpọ̀ ọdún wa ń bí ni o mọ̀ pé Yorùbá wà ń Benin Republic. Yorùbá tó dẹ̀ ń sọ ń bẹ̀ ló sọ yẹn. Ànàgókọ́ náà ń sọ ń bẹ̀ Yorùbá kọ́ńbélé náà ń sọ ń bẹ̀. A ti ń bá wọn ṣe ti pẹ́. Ìgbà tá a ṣe Oòduà World Children's Day àwọn bá wọn wá bí. Ìgbà yẹn láti lájọṣepọ̀ pẹ̀lú wọn. Nǹkan tọkùnrin yìí gbé jáde mo ní màá bá àwọn SBC sọ ó máa bá gbogbo ìpínlẹ̀ wa sọ̀rọ̀ àǹjọ̀nú lẹ́wọ̀n yẹn ò kì í ṣèyàn lásán o ó gbé nǹkan jáde tí ò yé mi tí ó ti yẹ kó sọ kí ni Yorùbá alifábẹ́ẹ̀tì náà. súnmọ́ bẹ́ẹ̀. Alifábẹ́ẹ̀tì ọkùnrin yìí àwọn alálẹ̀ ti fi bá a ṣe lè kọ Yorùbá lọ́nà tiwa hàn àwọn alálẹ̀ wọ́n ti fi bá a ṣe lè kọ Yorùbá lédè tiwa hàn ọkùnrin ó wá bá mi ọba ìlú mi ọwá Iléṣà ló mú wá bá mi pé èmọ́dé o ẹnìkan ti mú ábídì Yorùbá wá o pé kí n gbọ́ nǹkan tó sọ o nígbà tí mo gbọ́ ẹ̀rù bà mí òun á sọ díẹ̀ mẹ́sàn-án ṣùgbọ́n kí wọ́n kọ́ tiẹ̀ fi díẹ̀ hàn yín bẹ́ẹ̀ ó ní ábídí tán ní káwa máa lò nígbà wáṣẹ̀ ó ní òun nìkan ní ábídí tó ń sọ̀rọ̀ ọ̀nà tó ń sọ̀rọ̀ kọ́ la ń sọ ń sìn yìí o ọ̀nà tó ń sọ̀rọ̀ ti kọjá ábídí tó ń sọ̀rọ̀ ó sọ fún mi ó dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ ó ti fi ṣèwé mo wá ní màá bá SBC sọ̀rọ̀. ẹ lọ wo apá keje nínú YouTube channel wa lórí Oòduà alphabet Ayébájọgbè the only talking alphabet on earth.